jẹ́ foríjì wọn gbogbo ó ti mọ́ wa lára tá máa ń tan Glo Airtel gbogbo ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ ó ti wà lórí Starlink báyẹn. Ètò gbogbo ọba, ètò gbogbo ìjòyè, ètò ọkùnrin, ètò obìnrin, ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, Olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Mo kí wa, rò pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ pẹrẹwu padà ní òní lẹ́yìn ìsinmi ọlọ́jọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ léyìí tá a lọ fún ọdún iléyá. Mo fi ń kí wa kú àbọ̀, àkú àsìkò ọdún ayọ̀ láṣẹ àní ṣe ọdún ìbànújẹ́ tó ìbọn ọmọdé wa tí má gbà wá kí wa dẹ̀kú àtúkú àsìkò òjò yìí. Bí mo ṣe máa ń sọ gbogbo àná la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin lẹ ń jẹ́ kí àlá wa ó di múmúṣẹ. Àwọn pọ̀lọpọ̀ tá bá ti ń pè wá tí à ń dá wa lóhùn àdúpẹ́. Àwọn kan bẹ tó ṣe yí pé kí wọ́n gbọ́ ká pè iná ni wọ́n á sì dá wa lóhùn ní ọwọ́ kan. Mo rò pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tá à ń dojúkọ nẹ́tíwọ̀kì sí nẹ́tíwọ̀kì, a pè fún Starlink, ọlọ́run ṣe àti ra Starlink, a dẹ̀ ti ní solar generator eléyìí tó ṣe yí pé ó gbé àwọn iná studio yìí ó sì gbé Starlink wa pẹ̀lú torí Starlink iná ní ń lò. So a ti test ẹ̀ ṣùgbọ́n à ń charge ẹ̀ ó wà ní fully charge torí pé a máa lò ní àkọ̀tun torí àìlérí wa kí iná ó ṣẹ́jú. Ṣùgbọ́n à ń charge ẹ̀ ní lọ́wọ́, à ń charge ẹ̀ lọ́wọ́ léyìí tó ṣe yí pé ó gbé tí a fẹ́ lò fún. Eléyìí náà mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ tó ṣe yí pé ìfẹ́ náà ni ẹ fi hàn sí ìtàn Yorùbá. Tá bá ti ń pè wá pé a fẹ́ ṣe nǹkan kan ni àbí ètò kan ni tí ẹ̀ ń dá wa lóhùn torí pé iṣẹ́ ìwádìí ìṣentẹ́nìkan lè dá sí, a máa náni lówó, a máa náni ní wàhálà, a máa náni ní àjò, a sì máa náni ní àforítì gan pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ ńgbà míì ga tó náyàn ní sùúrù torí pé ẹni tójú bá ń kàn ò lè ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀. Ẹni tí ojú bá ń kàn, iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ sì yàtọ̀ sí àlọ́. Ọ̀tọ̀ ni kéèyàn ó máa pa àlọ́ kó lóun ń sọ ìtàn, àlọ́ ẹbí, àlọ́ agboolé ó yàtọ̀. Ìtàn ní èmi Ààrẹ Òpìtàn Olóyè Laji Abbas gbé lọ́wọ́ ní tààràtààrà léyìí tó ṣe yí pé a fi ìtàn ṣègbè. Bí mo ṣe máa ń sọ fún wa, ìtàn lè wá ní dúdùn ó sì lè wá ní kíkan, ó lè wá ní gbígbóná, ó lè wá ní ìtọ́lọ́wọ́ọ́rọ́, ó sì lè wá ní tútù. Tí ó bá wá bẹ́ẹ̀ ká gbà pé ìtàn ni, pé bí àwọn bàbá wa ṣe lo sáà tiwọn nù. Kì í ṣe pé bóyá àwa ní ẹnìkan sínú nígbà tó ti wá ń sọ ìtàn yìí ó lẹ́nìkan nú ni ilé wa ní ń bá wí, agboolé wa ní ń bá wí. Rárá o, kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀. Ní ẹnìkankan sínú, ìtàn là ń sọ. Bí tọ́ dẹ̀ sí wá iná ni a ti ń sọ. Torí ìdí èyí tí ẹ bá rí ìtàn ẹ má rò pé bóyá ó lé èèyàn sínú, ó ní mi sínú. Ó ní mi sínú kọ́ ni èmi Ààrẹ Òpìtàn ni mo fi ń sọ ìtàn, bí kò ṣe iṣẹ́ ìwádìí ní tààràtààrà ni mo fi ń sọ ìtàn. Iṣẹ́ ìwádìí ní tààràtààrà ni. Torí náà ìta tó gbọ́ lálẹ́ yìí náà iṣẹ́ ìwádìí ni. Tá a sì sọ fún wa nípa àwọn nǹkan tó ta kókó àti tẹ́lòmíì sọ tí ò rí bẹ́ẹ̀ nínú ìtàn, tí ò rí bẹ́ẹ̀ nínú ìtàn. Bí ti ṣe àwọn tá a fẹ́ ṣe ẹ ṣe gan ni. Mo rò pé ní ọjọ́ mélòó kan ni mo rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àṣẹ̀ṣẹ̀ máa rí tó ń wáyé. Kì í ṣaláàfin ló tẹ Ọ̀yọ́, Ọ̀rànmíyàn kọ́ ló tẹ Ọ̀yọ́, ọlọ́yọ̀ kan ti wà tẹ́lẹ̀, kinní kan ti ń bẹ tẹ́lẹ̀, èèyàn kan.
ẹlẹ́ẹ̀kejì ní àná mo rò pé kábíyèsí wa ikú bàbá yèyé ọba Hakeem Abímbọ́lá Ọ̀wáadé wọ́n lọ sí ìlú Òró ní ilẹ̀ Ìgbómìnà ní ìpínlẹ̀ Kwara. Ìgbómìnà ní àwọn Òró. Nígbà wọ́n lọ mo wá kọ jáde nígbà mo fi àwòrán náà síta yìí pé Aláàfin ilẹ̀ Yorùbá wọ́n lọ sí ọ̀dọ̀ ọba Òró ní ilẹ̀ Ìgbómìnà. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n kọ́mẹ̀ntì oríṣiríṣi. Aláàfin sa Aláàfin ilẹ̀ Yorùbá, kò sí ọba kankan tó jẹ́ ọba ilẹ̀ Yorùbá bí kò sí Aláàfin. Òun ká àti sọ fún wa bóyá èsì bóyá ẹ̀tanú bóyá kèéta bóyá ẹ̀dẹ̀ sí ọ̀rọ̀ gbọ́ ni. Aláàfin lọ́ba ilẹ̀ Yorùbá, Aláké lọ́ba ilẹ̀ Ẹ̀gbá, Àwùjalẹ̀ lọ́ba ilẹ̀ Ìjẹ̀bú, Ọwá Òbòkun Àdìmúlà lọ́ba ilẹ̀ Ìjẹ̀ṣà, kò sẹ́ni tó jiyàn rẹ̀. Ọ̀ọ̀ni lọ́ba Ilé Ifẹ̀, Àbáàsì ní ọba Ilẹ̀ Ifẹ̀, Ọ̀ọ̀ni ni. Àkárìgbò ní ti Rẹ́mọ. Òòrè Ọ̀tún Èkìtì ní tàwọn Mọ̀bà. Alára ní ti gbogbo ilẹ̀ Lára, Ajérò ní ti gbogbo ilẹ̀ Ìjérò. Aláwọn báńbá àwọn Àkókó ní tiwọn. Bá a ṣe láwọn nù. Ọ̀wáràngún Àga ẹni tó bá tilẹ̀ Ìgbómìnà. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa ti Yorùbá, Aláàfin Ọ̀yọ́ ìlọba Yorùbá. Mo sì rò pé mo ti sọ fún wa, mo ti play kíní tí bàbá wa Ọbalẹ̀sùn nílé Ifẹ̀ sọ. Tí n bá rí nítòsí bí bóyá kí n tó play fún wa kó bá lè yé wa. Ó dà mo ti rí ẹ ṣé, that's very good. Kì í ṣe gbogbo àwọn alẹ́ káàró jíire Yorùbá o. Ẹ má ṣe o. Kì í ṣe gbogbo àwọn alẹ́ káàró jíire Yorùbá. Àwọn táwọn àmọ́ Yorùbá ń lé Ifẹ̀ bí tá a gbọ́njú bá tá a rí ńgbà tá a dàgbà tá a ti lọ káàkiri tá a rí táyà wálé tá a mọ̀ Yorùbá. Òun làwọn Ọ̀yọ́ speaking. Ọ̀yọ́ speaking. Ló ń jẹ́ Yorùbá. Àwọn Ọ̀yọ́ speaking. So bàbá wa Ọbalẹ̀sùn náà Ọbàtálá nílé Ifẹ̀. Sẹ́nìkan lè mumi tó ẹni tó kú sódò. Ẹnìkan ò lè mumi tó ẹni tó kú sódò. Àwọn tí wọ́n ń jẹ́ Yorùbá nù. Tó bá wá sí pé Ọ̀yọ́ speaking, àwọn Ọ̀yọ́ ni wọ́n ń jẹ́ Yorùbá. Olórí ọba gbogbo àwọn Ọ̀yọ́ speaking àwọn Yorùbá ńlá Aláàfin Ọ̀yọ́. Mi sọ nísìnyí dápé mo sọ nísìnyí pé Aláàfin ọba ilẹ̀ Ìjẹ̀bú mo ti kọjá àyè mi. Tí n bá ní Aláàfin ọba ilẹ̀ Ẹ̀gbá mo ti kọjá àyè mi. Tí n bá ní Aláàfin ọba ilẹ̀ Ìjẹ̀ṣà mo ti kọjá àyè mi. Aláàfin ọba ilẹ̀ Yorùbá. Aláàfin ni the head of king of Yorùbá. Òun ló lórí gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá tá à ń pè ní ẹ̀yà Ọ̀yọ́. Ọ̀tọ̀ ni ó kọ tó kó wa pọ̀ tá à ń pè ní ótù àìlòbí ọmọ ní àwa káàárọ̀ òjìrè kìí ṣe káàárọ̀ òjìrè no àìgbé èdè yanjú kìí ṣe káàárọ̀ òjìrè ótù kíkí ni Yorùbá èdè kíyàn pé ẹ káàárọ̀ àṣà àgbàlódé ni kíkí táwa Yorùbá máa ń kíra wa ní ẹ kú àárọ̀ ẹ kú ọ̀sán ẹ kú rọ̀lẹ́ ẹ kú yálẹ̀ta ẹ kú àṣálẹ́ ẹ kú ìdájí ẹ kú òwúrọ̀ ẹ kú ewu ọkọ̀ ẹ kú ewu ọmọ ẹ kú ìdèlé ẹ kú àṣeyẹ ẹ kú ìnáwó ẹ kú àṣẹ̀yìndè ẹ kú ìdèlé gbogbo kíkí Yorùbá láyé kú ẹ kú ìnáwó kú la máa ń kíyàn. Ìnìgbà táwọn òyìnbó fi dé làwọn fẹ́ fi wá sọ di wọ́n fẹ́ sọ ìran wa di ìran àkú. Tọ́rọ̀pọ̀lọpọ̀ tẹ́lómi bá rí àwọn kan ń pè wá ní ìkédù wọn ọmọ túmọ̀ tí wọ́n ń pè ní ìkédù ẹ̀yà ìkédù ni wọ́n kí ní jẹ́ ẹ̀yà ìkédù ìkédù jẹ́ bí ẹ̀yà ó mà ṣe o níbo lẹ̀yà ìkédù wà níbo lórílẹ̀ ìkédù wà ṣùgbọ́n pọ̀lọpọ̀ ní tẹ́ bá ti rí àwọn òyìnbó gan ti néèmù wa tẹ́ ti lákọọ́lẹ̀ pé àkú ni wá torí pé kú la máa ń kíra wa kódà béèyàn bá ń lọ ọ̀ọ́kú Yorùbá máa ń kíyàn majestic word ní ìnigbólóhùn yẹn kú ni ẹ kú àbọ̀ bí Yorùbá ṣe ń kíyàn nù lónìí à ń ṣe ẹ káàbọ̀ tẹ́ bá dẹ̀ lọ wo nínú kíkí wa lẹ́yìn ẹ káàbọ̀ ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ gbogbo yòókù ò ṣe é lo ẹ káà fún tó bá dìrọ̀lẹ́ àlẹ́ ní ẹ káàrọ̀lẹ́ ẹ kú rọ̀lẹ́ ni àlẹ́ ní ẹ ká ewu ọmọ ẹ kú ewu ọmọ ni àlẹ́ ní ẹ ká àdèlé ẹ kú dèlé ni àlẹ́ ní ẹ ká rìn ẹ kú rìn ni
a lè ní ẹ̀ka òjò ẹ̀kú òjò ni, a lè ní ẹ̀ka ooru ẹ̀kú ooru ni. Iná ni ọmọ kú òótù òjíire, kìí ṣe káàárọ̀ òjíire. Ẹ lọ wo gbó rẹ́kọ̀dù tẹ́ bá rí títí wọ 70s. Ọmọ kú òótù òjíire ni, kìí kú òótù ni òótù fẹ̀. That's our home. In tó so gbogbo ẹ̀yà tí ń bẹ pọ̀ nu ọmọ òótù òjíire bí. In tó so gbogbo apọ̀ nìyẹn. Kìí ṣe pé ọmọ káàárọ̀ òjíire. No. Ìfàtọ̀ ẹ lọ wo speech bàbá Samuel Ládòkè Akíntọ́lá. Kú òótù òjíire ni bàbá wí. Tá a ní fọ́ọ̀sì yẹn lọ́wọ́. Ilé-mi sọ pé gbogbo iṣẹ́ tèmi olórí ìwádìí tó jinlẹ̀ ni. Kò sí tí ń jẹ́ káàárọ̀ òjíire. No. Ẹ̀ńdásí ló ń lẹ́rìí nǹkan tí ń jẹ́ káàárọ̀ òjíire kó mu wá. Kú òótù òjíire la máa ń wí. Òótù sì ni òótù Ifẹ̀. The last kíní Ifẹ̀ ta ní náà ni òótù. Ifẹ̀ lè ta wà ilé ẹ̀ka wọn ni. Alákọ̀ọ́kọ́ kọ́ ẹ̀ka wọn lélẹ́yìn. The first Ifẹ̀ àárín àwọn Èkìtì ń bẹ ní kẹ́ ẹ wá sí. Gbogbo ẹnu mo fi sọ. Yorùbá àwọn Ọ̀yọ́ tó jẹ́ ẹ̀yà Aláàfin àwọn ni wọ́n ń jẹ́ Yorùbá. Ọ̀rọ̀ wá pọ̀ níbo lorúkọ yìí ti wá. Gbogbo nílẹ̀ ń sọ pé àwọn Lárúbáwá ló fún wọn lóko, àwọn Haúsá ni wọ́n fún wọn lóko. Gbogbo kálukú náà ló ń sọ nítorí ẹ sì ní àwọn kinní kan ni àwọn Arabian àwọn ni wọ́n fún wa lórúkọ. Àwọn náà wọ́n fún àwọn Bọ̀ọ̀gún ní Ìbàrùbá. Toráwa àti wọn àjọṣe àbándírì. Àwọn ń jẹ́ Ìbàrùbá, àwa ń jẹ́ Yorùbá. Àwọn Mali yìí àwọn Arab wọ́n sì gba Mali wá sílẹ̀ ilẹ̀ Bọ̀ọ̀gú kí wọ́n tó wá dé ọ̀dọ̀ wa. Ó tún kó kọ̀ọ̀kan táwọn kìíní Bọ̀ọ̀gún jẹ́ ó kọ̀ọ̀kan tí wọ́n tẹ ó kọ wọn ìpìlẹ̀ tọ́lọ̀ bá ní ìrántí ká tó parí ètò wọ́n ló kọ̀ ìpìlẹ̀ gan tí wọ́n jẹ́ láwọn Bàrùbá. Wọ́n mú wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàfin ṣàṣìṣe àwọn Yàrúbà kan wà níbì kan àwọn kinní kan bẹ́ẹ̀ níbì kan nígbà gbè lọ́wọ́ àwọn àgbà jọ̀hún kí ló dé tí wọ́n fi ń pè wọ́n ní wọ́n láwọn tó wà nínú igbó pé àlìjẹ́nà ayé ni. Nígbà àwọn Árábù dé tí wọ́n ń nájà láyé ìgbà wọn ń nájà Ìgbòmẹ̀kùn tí wọ́n ń ná gbogbo ẹ̀ wọ́n rí wípé gbogbo nǹkan èso ti wá inú igbó ibi ó dáa púpọ̀ ilẹ̀ tó dáa ni tọ́lọ́ ń sì kẹ́ pé a ní desert. Ìgbà tí wọ́n bá wá ń pè àwa ní Yarúbáwá Yorùbá Yarúbáwá tẹ́ ń pa àwọn Bọ̀ọ̀gún ní Ìbàrùbá làwa náà wá ń dá padà fún wọn làwa ń pè wọ́n ní Lárúbáwá. Ẹ lọ wọ́n gbogbo ayé kò sẹ́nìkan tí máa ń pe Arab ní Lárúbáwá jà wá Yorùbá lọ. Mo ti sọ several times mo ti sọ nínú ta ní Yorùbá àwa nìkan là ń pe Arab ní Lárúbáwá because bẹ́sẹ̀ ń pa wá ní Yarúbáwá làwa náà ń dá padà fún wọn. Gbogbo wa àwa tá a jọ mọ ó tù fẹ̀ gbogbo wa la mọ̀ yìí pé orúkọ kan náà ni gbogbo wa ń jẹ́ ṣùgbọ́n létà orúkọ ń jáde Ẹ̀gbá tá à ń pe àwọn Ẹ̀gbá lónìí ṣé ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ náà wọ́n di Ẹ̀gbá pípè wọ́n lẹ́gbàá kéétí ìṣe tó pẹ́rẹpẹ́tẹ́ mẹ́ta ni wọ́n dẹ̀ lórúkọ ilẹ̀ wọn létà la kó gbogbo àwọn tó ń bẹ ń bẹ papọ̀ bí ìgbà tá à ń pe àwọn Ẹ̀gbádò lónìí ní sẹ́yọ kan náà gbogbo ilẹ̀ tá à ń pè lẹ́gbàdò sẹ́yọ kan náà ni tá à ń pè ní Yewa lónìí sẹ́yọ kan náà ni wọ́n. Ṣùgbọ́n ìtàn ó gbà kéèyàn ó farabalẹ̀ ìtàn yẹn sì ṣe ọ̀rọ̀ yìí pé a fi ìfẹ́ ẹnu gbé ìtàn kalẹ̀ iṣẹ́ ìwádìí ni pẹ̀lú ẹ̀rí. Tá a bá pe Aláàfin ní ọba Yorùbá Àwùjalẹ̀ jẹ́ ọba ilẹ̀ Ìjẹ̀bú Aláké jẹ́ ọba ilẹ̀ Ẹ̀gbá lónìí Ọwá Òbòkun Àdìmúlà látijọ́ tí ti ń bẹ náà láti gbà pé òun ni ọba ilẹ̀ Ìjẹ̀ṣà Ọwọ́ Ọ̀ràngún lọ́ba ilẹ̀ Gbómìnà ọ̀rọ̀ tọ̀ràngún sì pé méjì mọ́ sọ nígbà bá fẹ́ wọnú rẹ̀ yìí sì tún padà lọ bá bàbá mi Ọ̀ràngún lẹ̀lá ní lọ bá bàbá mi torí wọ́n gbà yí pé àwọn ọ̀là ẹ lọ wo gbòòtẹ̀ wọ́n gbà wọ́n para àwọn Èkìtì ni wọ́n ṣùgbọ́n lónìí ẹ lè rí orúkọ Ọ̀ràngún nínú àwọn pelúpelú ìdá sì fi gbà bẹ́ẹ̀ ni wípé à ń ṣe ọ̀rọ̀ ọgbọ́ àbáwa lọ̀rọ̀ òye
ọ̀rọ̀ Ọ̀ràngún sódùduwà ló bí Ọ̀ràngún sí Ọ̀kànbí ló bí Ọ̀ràngún àbí ọmọ Ọ̀rúnmìlà lọ̀ràngún à ń sì gbé síra wọn. ibi tọ́rọ̀ ti dénú torí nínú ẹsẹ̀ Ẹ̀fà ẹ máa bá pàdé ń bẹ̀ yí pé Ọ̀ràngún alára àjèrò pọmọ Ọ̀rúnmìlà ni bẹ́ẹ̀ bá sì délé Ifẹ̀ wọ́n lọ́mọ Odùduwà ni. ṣùgbọ́n tó wá burú jù ni pé kì í ṣe ìtàn tí Ọ̀rànmíyàn nìkan ni wọ́n ń fẹnu sátà nílé Ifẹ̀ wọ́n ń fi sátà ti Odùduwà gan fúnra rẹ̀ láwọn ìtàn tí ń jáde ní ìsìn torí mo sọ ní yóò dàrú mọ́ wọn lọ́wọ́ ó sì ti dàrú mọ́ wọn lọ́wọ́ náà wọ́n tún wá ń fẹ́ ẹnu sátà ìtàn Odùduwà kò sì sí nǹkan míì wọ́n bínú òpìtàn ni ọba dàrú mọ́ wọn lọ́wọ́. ìwà ń bẹ nínú àwọn tó jó pìtàn tẹ́lòmíì bá ń wá ká lọ́sẹ̀ mọ́yàn ìtàn yóò gbódòdó jùlẹ̀ bẹ́lòmíì bá ń wá owó bẹ́lòmíì bá ń wá gbajúmọ̀ bẹ́lòmíì bá ń wá pò yóò gbódòdó jùlẹ̀. àìsí fìfẹ́ inú sọ ìtàn ẹ̀rí ló mú wá. kéèyàn jẹ́ òpìtàn àgbà bíi bàbá wa Professor Tóyìn Fálọlá ó gbọ́dọ̀ dúró lórí ẹ̀rí ni. kì í ṣe pé mo wá ronú pé bó ṣe yẹ ìrònú rẹ kọ́ ẹ̀wọ́n mẹ́rin wá ni. kò sì gbé wọ ni bàbá Professor Tóyìn Fálọlá bọ́ bá pìtàn ilẹ̀ Oǹdó ọwọ́ mẹ́rin wá ni. ká tó wá sọ pé àwa táà tó wọn táà tó rí pa wọn táà tí débì kankan bí tí wọ́n dé. èmi ò tí ì kọjá Nàìjíríà ó kọ mi lè ti jáde káàkiri ìlú. ìgbà tí mo jáde kẹ́yìn ní Nàìjíríà bíi 1995 ní tí mo lọ sí Kútọ̀nù èmi náà ti travel out torí mo lọ Kútọ̀nù o torí ìṣẹ̀lẹ̀ máa sọ pé kò jáde níbi jọ́jọ́ tí kò jáde kó Nàìjíríà rẹ̀ ọ̀ bí mo lọ Kútọ̀nù ní 1995 èyí lè gbàgbé mo lọ èmi náà ti lọ mo ti lọ abroad rí àìsè so ó jẹ́ bí Ìbàdàn Kútọ̀nù mi náà ti débẹ̀ rí. ó kọ àwọn Professor Tóyìn Fálọlá ó rìn káàkiri àwọn yunifásitì táwọn ti ní shares káàkiri àgbáyé over 150 ní ti ní shares káàkiri àgbáyé. àwọn yẹn náà pẹ̀lú iṣẹ́ ìwádìí ni ìlọ́fà pé tọ́pọ̀lọpọ̀ òwe wọn tá a bá rí àbákòjọpọ̀ òwe míì ti sọ pé àwọn ni wọ́n ṣe àtúnṣe rẹ̀ tí wọ́n edit ẹ̀ à ń fi ta fún wa kábà lérí ká sì lè rẹ́ kọ̀kọ́ ká sì lè rọ́gbọ́n kọ́ ká sì mọ̀ pé iṣẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n ń bẹ yàtọ̀ sí pé àlọ́ èmi náà Abílọ́jẹ̀ yàtọ̀ sí Ọ̀jẹ̀wùmí Abílọ́jẹ̀ ó yàtọ̀ sí Ọ̀jẹ̀wùmí. bá a ṣe wá ń tọwọ́ bọ àwọn ọ̀rọ̀ nu débi wípé nínú àwọn àgbélẹ̀rọ tàn tá a rí wọ́n tọwọ́ bọ ìtàn Ọ̀rànmíyàn wọ́n tiẹ̀ fẹ́ẹ́ lè sọ pé Ọ̀rànmíyàn ò jẹ́ nǹkan àmọ́ ọ̀ọ́bí yín ọ̀pọ̀ Ọ̀rànmíyàn ò kú òǹlé Ifẹ̀ dọ́là nínú àwọn nǹkan tó sì jẹ́ wípé a lè rí tọ́ka sí lóòótọ́ àròjúdá rẹ̀ mọ́ ọ̀nà bòmí ìlèyùn wọ́n ti gbé lọ tipẹ́. ìwé tó òyìnbó kọ wípé tó nígbà kan táwọn wà ibi báyìí lọ́pọ̀ Ọ̀rànmíyàn wà àwọn ọ̀bá ń bẹ̀ mọ́ o tí wọ́n sì ń ṣèwádìí lórí ẹ̀dọ́là ọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀. ṣùgbọ́n nínú ni wọ́n fi lọ ṣèmíì padà pé kó rí pọ̀ Ọ̀rànmíyàn ọmọ bá parẹ́. gbogbo náà la sì gbà pọ̀ Ọ̀rànmíyàn lónìí a sì gbà pò lónìí. nípa ọ̀rọ̀ ó ní bàbá méjì kìí ṣe bàbá méjì kódà láwọn ilẹ̀ Asian wọlé Arab wọn a mọ àwọn Lárúbáwá náà lásà burúkú kànábì ò tó dé ọkùnrin bíi méjì bíi mẹ́ta obìnrin kan wọn ò gbénu ilé wọn wà máa wọlé tọ̀ wọn máa lọ bá sùn lẹ́yọ kọ̀ọ̀kan wọn wà fẹ́ nígbà tó bá wá lóyún tó bá bímọ wọn láwọn fẹ́ wẹni tí àtọ̀ rẹ̀ mú ìgbà Islam dé ló káńsù ẹ̀ fún wọn. débi pé wọ́n máa ń fi ọfà pín nǹkan ìfi ọfà pín nǹkan ni kí wọ́n wò pé àwọn kófìrí ẹranko kan àwọn ọdẹ bíi mẹ́ta lé ní ọyẹ já ta ọfà síbẹ̀ ìkan lè ní ìkíní kan ní ẹkùn ní ìkan lè ní kọ̀lọ̀kọ̀lọ̀ ní ìkan lè ní ọlọ́gẹ̀dẹ̀ ní so wọ́n wà ọfà wọn ni wọ́n wà dísáì wọ́n dẹ̀ ti sàmì sọ́fà tòótọ́ ìgbọ́fà gbogbo náà lọ́ba àbọ́fà ẹnìkan náà lọ́ba ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ṣe ànábì nígbà náà bí dé ànábì ní kó stop yẹn náà gbogbo olú àwọn nǹkan báyẹn. ṣùgbọ́n nígbà tá a wá gbọ́ àwọn ìtàn ìgbàlódé wọ́n ní kèé ṣe Ọ̀rànmíyàn ló tẹ Ọ̀yọ́ wọ́n lọ́lọ́yọ́ mùkúrú ń bẹ
èmi náà ti kó sínú ọ̀rọ̀ rí, ṣùgbọ́n mo wá rí wípé lẹ́yìn ìgbà tí mo wá ṣèwádìí tí mo gbọ́n gbogbo àwọn ẹ̀rí wò, ọ̀rọ̀ wọn ò ní gbòǹgbò. kòró ń bẹ, Ọ̀yọ́ kòró ń bẹ, torí sẹ́rí kinní kan bẹ tí ò yáwó èèyàn. Gbogbo Ọ̀yọ́ tá ń dákọ àwọn èèyàn ò dárúkọ ẹ̀ tó wà tó ṣe pé ọmọ ọba Ṣakí lónìí tí Ṣàngó gbà lọ́wọ́ rẹ̀ nígbà tó ti di pé a dá Àjàká padà, a dá padà tí Ṣàngó gbà, a ní kàyún mọ́. ẹ wá já wá bẹ́ẹ̀ látòrí bàbá gan. Ọ̀rànmíyàn bàbá wa, Ọ̀rànmíyàn bàbá wa tí ń bẹ lọ́run. Ọ̀rànmíyàn gbogbo àwọn òpìtàn lánàá kìí sí òní táwa ń da ìtàn rú, ìní wọ́n gbà pé Ọ̀rànmíyàn ọmọ Odùduwà ni. Gbogbo àwọn àgbàlagbà nínú àwọn òpìtàn wọ́n gbà pé Ọ̀rànmíyàn ọmọ Odùduwà. Tẹ́ bá lọ wọnú ta ní Yorùbá, mo sọ ní táwọn òpìtàn Ifẹ̀ náà sọ nípa rẹ̀, mo sọ. ìta ń gbọ́ tẹ́lẹ̀ ni pé àwọn àgbà òpìtàn nífẹ̀ẹ́ wọ́n gbà pé ọ̀kan bí tó bí Ọ̀rànmíyàn òun náà la tó ń pè lógún. Wọ́n gbà bẹ́ẹ̀ pé ọ̀kan bí náà là ń pè lógún. ìyún ọ̀sọ́ fún wa pé Ògún lákàáyé kìí ṣe ọ̀sìn mọ́lẹ̀ bí èsè ẹnìkan ní ń jẹ́ Èṣù. wọ́n pọ̀ ẹ̀rí tẹ́ bá wó dọ́dọ̀ àwọn bàbá wa àgbẹ̀ oníjàlá, wọn á ní méje lògún, wọn wá ka àwọn Ògún kọ̀ọ̀kan Ògún kọ̀ọ̀kan Ògún kọ̀ọ̀kan, because tí Ògún fúnra ẹ̀ bá jẹ́ táìtù ó lè bẹ̀rẹ̀ láti orúkọ èèyàn kó di táìtù. bí orúkọ èèyàn náà bá ṣe máa ń forúkọ èèyàn sọ ìlú, ìṣẹ̀lẹ̀ a sì máa fi sọ ìlú, a máa fi sọ ìlú. wọ́n gbà yí pé ọ̀kan bí ó bí ọmọ méje, ṣùgbọ́n àwọn àgbàlagbà míì gbà yí pé látọ̀dọ̀ Ọ̀rànmíyàn láti rí àwọn ọmọkùnrin méje. mo ti sọ yín fún wa náà nínú Ta Ni Yorùbá, mo kà wọ́n, mo ti kà nínú Ọ̀yọ́ Empire tá à ń bá bọ̀ yìí náà. Ọ̀rànmíyàn ọmọ ló jẹ́, ṣùgbọ́n àwọn gbogbo àwọn òpìtàn iná wọn gbà yí pé lójú ayé Odùduwà lọ̀kan bí ti kú, pé ọ̀kan bàbá ìbí tó yè pé lójú ẹ̀ ni. bí a ṣe ń tọwọ́ bọ ẹ̀rí àwọn Ifẹ̀, àwọn ò ní Ọ̀rànmíyàn, bẹ̀ lọ́dọ̀ àwa tọ̀yọ́ Ọ̀rànyàn láàwì. tẹ́ ẹ bá dé Ìbàdàn, ibi tí Ìbàdàn ti máa ń bọ Ọ̀págun tá a bá ń lo ogun, ibẹ̀ náà ni ọjà Ọ̀rànyàn wà níbàdàn. Ọ̀rànyàn làwọn Àbàdàn náà ń gbà, àwọn Àbàdàn ń pè lọ́rànmíyàn. bó ṣe jẹ́ pé lónìí àwa Yorùbá Ọ̀yọ́ Ọ̀ràngún la máa ń wí, àpèjà rẹ̀ táwọn Ifẹ̀ ọba pè Ọ̀rànmígún. Ọ̀rànmígún ńlọ là ń pè ní Ọ̀ràngún. Ọ̀rànyàn iná ni Ọ̀rànmíyàn. Áńdẹ anídẹ làwọn ìwò ń pè ní áńdẹ, anídẹ ni. a máa wà bẹ́ẹ̀, a máa wà bẹ́ẹ̀. torí ńgbà kan náà a gbọ́ nígbà tí àwọn bàbá wa méjèèjì Aláàfin àná àti Ọọ̀ni àná tí wọ́n ń tá síra wọn, wọ́n ní àwọn ọmọ ibi tí wọ́n ti rí Ọ̀rànyàn. bẹ́ẹ̀ èdè àti ìpàrójẹ Ọ̀rànyàn náà ní jọ́rànmíyàn. ọ̀dà sáwà láàmọ́ ibi tí wọ́n ti rí Ọ̀ràngún, gba la mọ̀ pé ọ̀ràn tó gún ọ̀ràn. ìyí tí Yorùbá ń pè ní ọ̀ràn là ń pè ní ọ̀rọ̀ lónìí. ọ̀rọ̀ word ní jẹ́ ọ̀ràn nínú èdè. kọ́tà bá tún là kò ní yé wa, o lè mọ́ gbọ́ rí. ọ̀ràn kìí ṣe kéèyàn dáràn o, trouble kọ́ o. ìpè ọkọ̀ sí trouble kọ́ o, ọ̀ràn yín kọ́ o. ọ̀ràn tí Yorùbá ń pè lọ́ràn yìí ní ọ̀rọ̀. ọ̀ràn ìní nínú àwọn èdè bí ilẹ̀ Ìjẹ̀ṣà wọ ilẹ̀ Èkìtì wọ ilẹ̀ Ifẹ̀ lédè Ìjọ̀un, bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Ọ̀yọ́ ni ló ti di ọ̀rọ̀. ẹ lọ wo gbogbo àwọn ìwé Ìjọ̀un, gbogbo àwọn ìwé tí ẹ kọ ní 50s 40s 50s, ọ̀ràn lẹ́ẹ̀mọ́ bá mi tọrọ ń wà lónìí. ọ̀ràn lẹ́ẹ̀mọ́ bá ń bẹ̀.
ọ̀ràn mi yanjú, ọ̀rọ̀ mi yanjú ni ohun tóun Ifẹ̀ òun ni. tá a bá ní ọ̀ranyàn lónìí èdè ìgbàlódé ni ọ̀rọ̀, tá a bá ní ọ̀rọ̀yàn èdè ìgbàlódé ni torí pé ọ̀ranyàn ni. wípé ọ̀rọ̀ tí mo wí ńjọ́ náà ó yanjú àbí ó yanjú, ọ̀rọ̀ tí mo wí ńjọ́ náà ó gún àbí ó gún ní jẹ́ ọ̀rọ̀ gún, ọ̀rọ̀ ogun word, ọ̀rọ̀ ogun ní ọ̀rọ̀. ṣùgbọ́n níjọ́ ọ̀ràn là ń pe ọ̀rọ̀. ẹ lọ bá àwọn Yorùbá ẹgbẹ́ akọ́mọlédè lè yóò ń bẹ, Yorùbá àtàtà ń bẹ. gbogbo tí ò bá yé wa bóyá àti ẹ̀mú ni àwọn pòfẹ́sọ̀ ń bẹ káàkiri gbogbo yunifásitì, ẹ lọ bá wọn gbà Lájí Abbas parọ́. ẹ sì wádìí, ó dàbí ọdún tí mo kọ́kọ́ sọ̀rọ̀ ni pé àwọn láti Ọ̀yọ́, àwọn tó bá ti ní í ṣe pẹ̀lú Ọ̀yọ́ Aláàfin ní jẹ́ Yorùbá. mo wá sọ ọdún tí a bẹ̀rẹ̀ sí ní jẹ́, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní takò mí. ẹnìkan wá lọ ibi tí mo ti gba olùkọ́ àgbà mi lọ wá lọ sí University of Ibadan náà wá ṣàlàyé fún un lọ́wọ́ olùkọ́ àgbà ní lóòótọ́. à ń bèlè tà sí pé àfa àgbà olùkọ́ àgbà náà lóye tá à ń jẹ́ ńlé wa. àwọn bàbá wa bíi 3 ló ti bá débẹ̀ nínú mọ̀ nílẹ̀ Ìbàdàn. ìyẹn gbọ́dọ̀ farabalẹ̀ tá a bá gbọ́rọ̀, kì í kàṣe pé kákan máa rí ọ̀rọ̀ lórí ìfẹ́. nígbà Ọ̀rànyàn tó kúrò ní Ifẹ̀, revolution ṣẹlẹ̀ nílé Ifẹ̀, gbogbo alamọ̀yún kò sí gbogbo àwọn òpìtà tó dispute ẹ̀. Odùduwà á rí pé bí nǹkan ṣe ń lọ wàhálà ó sì máa ṣẹlẹ̀ ní capital Ifẹ̀, wàhálà ó máa ṣẹlẹ̀ because òun náà ti mọ̀ ohun tó wọ́n wági. lọ́wọ́ lọ bá Oòrè Ọ̀tún Èkìtì. Oòrè Ọ̀tún Èkìtì kìí sọmọ Odùduwà, ọ̀rẹ́ jọ ni wọ́n. àwọn àgbà àtiwádìí tá a fi pè wọ́n ní mọba, wọ́n wà lọ ní island bíi Ilébà wípé small city kí wọ́n wá wà ní agbami òkun lọ, àwọn ni mọba. wọ́n wá ń bẹ lábẹ́ Olókun Sànní Adé. àwọn mọba ìtẹ́ fi mọ̀ wọ́n yàtọ̀ sí gbogbo wọn ni pé àwọn wọn ládé idẹ, àwọn wọn ni adé idẹ. mo rò pé ń gbọ́ mi, àwọn wọn ládé idẹ. tẹ́ ẹ bá dádé kan tó bá jẹ́ idẹ, tẹ́ ẹ bá kan máa ń lo lógò kan tó bá jẹ́ idẹ, àwọn ọmọọba wọn ní lábẹ́ Olókun Sànní Adé. torí gbogbo ẹ̀ láti mú pọ̀ lónìí. mo sọ̀rọ̀ kan, mo ní nígbà bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti débẹ̀, adúpẹ́ wọn ò lo chain, pé ìlẹ̀kẹ̀ iyùn ni wọ́n ń lò, ìlẹ̀kẹ̀ ló bá ń lò. èyí tí mo lò eyín irin ni mo lò yìí, eyín irin ojúlówó mo lò yìí. pé àwọn ọba wo èlò chain, ẹnìkan bá tẹ́sì kìíní kan sí mi. tí àwọn bàbá wa bá ń lò, sáwá bú àwọn bàbá wa, àwọn ọba wa, gbogbo àwọn ọba wa lónìí gbogbo wọn ń lo chain. tàbá wá rí Aláàfin bàbá tí ò lò ó, ká dúpẹ́ ni. ṣùgbọ́n èèyàn sọ pé ká wá bú wọn. ṣùgbọ́n nínú ìlànà ilẹ̀ Yorùbá ọbẹ̀ èlò chain. ẹ lọ wá lọ ṣèwádìí títí táwọn òyìnbó fi dé, títí wọ 1930, títí wọ 1940, ẹmẹ́rin ọba tí bá ń lo chain wà nílẹ̀ Yorùbá. nígbà ó di pé àṣà dé, àwọn tó jẹ́ olóyè àtàwọn ọmọ wa tó jólówó wọn ó ṣe góòlù, wọ́n wá gbé kíní pẹ́ńtánsì lálẹ́ gbàm. àwọn ọba wa náà bá ń kásà rẹ̀, ibi tó ti wọlé nu. àbí ọ̀pá táwọn ọba wa ń gbé kíní sì ti ń ga, sọ́ba máa ń gbọ́pàá kí agbọ́pàá máa ń bẹ lẹ́yìn ọba ni. kò sí ọba ìlú kan tí èèlà gbọ́pàá. ọ̀pá àlẹ̀kẹ̀ kékeré lọ́ba máa ń tì, ọ̀pá àtisẹ̀ lọ́ba máa ń lò. gbogbo àwọn ọba ní ru ọ̀pá kíní ìsìn, àfi díẹ̀ nínú wọn. sínú ìlànà bolèyún wà, kò sínú ìlànà Ifẹ̀, kò sínú ìlànà ẹ̀yà kan kí odidi ọba máa gbọ́pàá kí. nígbà wọn sọ pé èèwọ̀ ní kọ́ bó sírí ilẹ̀, bọ́jáde mo ní bẹ́ẹ̀ bá mọ̀tàn ọba máa sírí ilẹ̀, ó lójú àwọn ọba tí è sírí ilẹ̀. mo ní kó dànù àwọn ọba tó níyà adé tó jẹ́ ọba aládé ìṣẹ̀ǹbáyé tó ti pẹ́ tó ń sírí ilẹ̀ ń bẹ. nígbà àwọn èèyàn sì ní kí n mẹ́rin ẹ̀wà, mo sì sọ́dọ̀ bàbá mi Ọlọ́wọ̀ Àrèrè. níjọ́ tí bàbá mi bá ń sọdún, bàbá ó dirun, Ọlọ́wọ̀ ó dirun ni tí ó sì orí ilẹ̀.
àbí ó sì ládé ìṣẹ̀ǹbáyé ó tún ní ìyá àdè torí pé ọmọ Ọ̀rúnmìlà ni. bọ́rọ̀ bá ṣe rí òkè ọba ẹ̀ wọnú adé kò sí ọba tó tó bẹ́ẹ̀ tó lè wọnú adé aṣọ ọba tó tún lè wọnú adé fún wa bọ́lọ̀ ń ṣe dáyé nù ìyí tí wo ò lè mú jẹ ẹlòmíà sì mú jẹ àbẹ́ẹ̀rí mọ́tò tó gbókìtì bí ẹ̀ẹ̀méje tẹ́ni tó sì wàánú rẹ̀ sì jáde tí nǹkan kò mú ẹlòmíì sì la bírèkì lásán gbà kọ́kọ́ lù kankan o gbà náà ló la bírèkì òjì jìnnìjìnnì sì mú ó sì lọ kò sì sí tó mú bẹ̀ Ọlọ́run ní dára. kíyèsí kìí ṣe pé ká máa fi ìfẹ́ inú sọ ìtàn. Oore Ọ̀tún Èkìtì nígbà tó di wípé àwọn agbami yẹn ń rì wàhálà ń pọ̀ agbami Olókun Sẹ̀ẹ́ní Adé òun ní ìgbáyé King Solomon ilà wọn bá wọn bá agbami Olókun Sẹ̀ẹ́ní Adé wọn bá wọn ṣòwò torí pé tẹ́ ẹ bá dé Erédò ọlọ́wọ́ ọ̀sà ọlọ́wọ́ òkun ní ìpínlẹ̀ Ògùn wọ ìpínlẹ̀ Èkó Erédò náà lẹ́wàá bá dé Òkè Ẹ̀rì kàná bẹ́ńbẹ́ níjọ́ àwọn àgbà tó sì mọ̀ tán bẹ ṣùgbọ́n ìjọba ọ̀ràn wá lọ́wọ́ gbogbo orú eléyìí ló ti yẹ ká fi sátáláìtì ṣe dọkumẹ́ntìrì rẹ̀ bí Erédò yẹn ṣe lọ kó tó di pé tó bá dọjọ́ iwájú á fi lè sọnù tán yányán ìlú tí ń jẹ́ Erédò ń bẹ ibi tó parí sí tó ti wọ omi nu ibi tó ti bẹ̀rẹ̀ ní Òkè Ẹ̀rì níjẹ̀bú Òde gbogbo àwọn wọ̀nyí gbogbo àwọn mọ́ba wọ́n jọ lùgbà tẹ bá sì ní rọ́ ni ẹ lọ sí ìlú Ìjẹ̀bú tẹ bá wá dé Jẹ̀bú ẹ ní ẹjọ́ ẹ fẹ́ lọ sókè Ẹ̀rì wọ́n ò fi ibi tí ẹ ń sin Bílíkísù alága Queen Seba ibi tí wọ́n sin sí wọ́n ò fi hàn yín lẹ́nu ọjọ́ mẹ́ta láwọn òyìnbó gbé documentary jáde náà tí wọ́n jó yé wa yí pé Áfíríkà ń bí gbogbo góòlù tí Ànábì Sùláímọ̀ ń lò Áfíríkà ń bí ló ti rí so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ ṣebí làwọn òyìnbó tó ẹsẹ̀ tó ṣèwádìí tí wọ́n tún rí kì í ṣe pé àkàn ń tẹ̀lé ẹjọ́ ẹni Ọlọ́run fi rán yàtọ̀ sáwò kọ́ṣe á sì mẹ́rin wá ni gbogbo àwọn wọ̀nyí làwọn àtòdùdú àwọn lówó lẹ́jọ́ lògbà nígbà tó wá di wípé wàhálà dé òun mọ òkun ọmọ ọ̀nà dáadáa ìnìgbà wọn fi fọ́ Odùduwà lójú tí wọ́n fi wá gbé babaláwo wá òun ló ṣe atọ́nà fún ọwọ́ òbòkun láti lọ bomi òkun wá àwọn àgbà sì náà nìkan kọ́ náà wọ́n tó rán lọ ìpadàbọ̀ rẹ̀ tójú Odùduwà pàpàlà ńlọ di ọ̀tún lọ́wọ́ pàwá di òòrè olóore mi orúkọ rẹ̀ Ọ̀tún làwa fi sọ Ọ̀tún orúkọ ẹ̀yà wọn ìnímọ̀bà ìnagijẹ ńlọdi táìtù òòrè táìtù ọba ìlú tó jẹ́ kápítà tiẹ̀ Ọ̀tún ẹ̀yà wọn mọ̀bà rògbò sí yé wa orúkọ rẹ̀ la fi sọ ìlú orúkọ rẹ̀ la fi sọ ìlú ìgbà tí wàhálà wá pọ̀ revolution tó rí pé bí nǹkan ṣe ń lọ yìí wọn ò ní gbà fọmọ òun ẹni Odùduwà fi wá lọ bá níbi tí wọ́n ti pàdé tí wọ́n ti kọrin orin tí wọ́n kọ ní àwa ara wa nímọ̀bà o ẹ jẹ́ ká ṣètò ara wa gbogbo àwọn confederation tó pè wọ́n pọ̀ téèdélé Ìjẹ̀ṣà náà ló ti pe àwọn èèyàn Olúgbọ́n ó dọwọ́ rẹ Àrẹ̀sà ó dọwọ́ rẹ Olúkòyí ń bẹ́ńjọ́ kó tó wá di Oníkòyí lónìí gbogbo wọn ni wọ́n pè àwọn Olúòjé gbogbo wọn délẹ̀ mọ̀bà gbogbo wọn wọ́n pè tí wọ́n jọ jókòó ń bẹ̀ ìjókòó wọn ń bẹ̀ ní pé bó o la ṣe fẹ́ ran ọmọ yìí lọ́wọ́ sẹ́ẹ̀sì gbàgbé pé àna rẹ̀ ní Òwu Odùduwà kọ́ ló bí Olówu o no ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ tí ó dá mà ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o Odùduwà ló bí Olówu àṣìṣe ọ̀rọ̀ ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o Odùduwà kọ́ ló bí Olówu táìtù lólówu
orúkọ èèyàn ní Òwu. Iyùn Adé ọmọ Odùduwà obìnrin ńlọ́wọ́ lọ fẹ́ Òwu tọ́ba tí ń jọba Olówu. Òwu èwo Òdùrùkú ni àbígbé ńlá ni. Òwu èwo lọ́fẹ́ látara ẹ̀ láti wá bí ọmọ. Àwọn ọmọ tiẹ̀ ìjà Adé Odùduwà táwọn ń dé nínú àwọn ìyàwó àwọn Lájíbọ́sìn, àwọn lọ máa sunkún gbadé. Kìí sọba mẹ́wàá wọn ti jẹ kí wọ́n tó bí Odùduwà lówu. A tó máa yanjú rẹ̀ bọ́rọ̀ ọ̀bá sì yọ ọ̀dà ọ̀sá àgbàpọ̀bìnrin lọ́mọ Odùduwà. Obìnrin lọ́mọ Odùduwà níbo ló ti rọ́kọ tó fẹ́ yọ ṣàfihàn ayé ọba ẹ̀. ìyìn lọ́wọ́ á pé Òwu sì jẹ́ jagunjagun tó wà lókè Ọya. Àwọn náà wá ní wọ́n ní empire ńgbà náà. Wọ́n wá láwọn ìlú àwọn ìlú tí wọ́n ní lábẹ́ nínú wọn làwọn Léǹpé wà. Àwọn Ọ̀mọ̀ká lẹ́yìn àwọn ni wọ́n á pà wá di Ọ̀fà. Gbogbo ibi tí ń jẹ́ Burkina Faso àwọn Ọ̀mọ̀ká nù. Lára àwọn Ọ̀mọ̀ká làwọn Ọlọ́fà ti jáde. Lẹ́yìn làwọn Láyéjì jáde. Èyí tí ìlọ bá bàbá mi Ọlọ́fà mọ́jọ kábíyèsí o. Tí n bá ti lọ ẹ gbọ́ nǹkan. Òwu á wà lókè. Ìní ń jẹ́ pé òyìnbó tẹ́ bá lọ wọnú ìwé Alhaji Elekeji-Mọ̀ nílọrin tẹ́ pè ní Ìlọrin Journey So Far. Ẹ máa ràwé, ẹ máa kàwé, ẹ sì máa tọpinpin. Alhaji Elekeji-Mọ̀ sọ nínú ìwé wọn Ìlọrin Journey So Far pé òyìnbó Portugal tó wá ọmọ ọba ńlá méjì nílẹ̀ Yorùbá. Ó wá mọ Aláàfin Ṣàngó ọba. Ó ní tí bá ń sọ̀rọ̀ iná máa ń jáde lẹ́nu rẹ̀. Òyìnbó Portugal kọ́ lẹ̀. Lẹ́yìn tó sọ pé táwọn bàbá sọ fún wa pé Ṣàngó iná ń jáde lẹ́nu rẹ̀. Sáyẹ́ǹsì ò fìdí rẹ̀ múlẹ̀ àárín nǹkan kan. Bàbá dáwọn ibì kan àárò mi tó lọ́wọ́rọ́ àárò mi tó gbóná láwọn orílẹ̀-èdè kan bẹ tó ṣe pé omi tí ẹni tó bá ó ti ẹ̀ gbóná gbogbo ìwò tó kọ́ńtù yẹn wò kódà wọ́n ní tẹ́ bá ju ẹyin bẹ̀ gbé ó lè ṣe ẹyin. Ó wá lóòótọ́ bá ọba míì tó lágbára bẹ́ẹ̀. Alhaji Elekeji-Mọ̀ ń rìvá ẹ̀ sí Ọ̀ọ̀ni nílé Ifẹ̀ ṣùgbọ́n tá a bá wo geographical ibi tí wọ́n ń sọ̀rọ̀ pa rẹ̀ a rí i pé láyé Aláàfin Ṣàngó àtolówu náà tó ti fojú àjàká ẹ̀gbọ́n rẹ̀ hàn mọ́ bó dáadáa ẹni òun rí àwọn alágbára ọba méjì. Ọba wọn ń gbà tí Ṣàngó àtolówu ń fa wàhálà ọba wọn bẹ́ẹ̀ torí pé ńgbà tí gbogbo wọn pilẹ̀ ẹni tó tẹ́wọ́ gbájú pé wa èmi nílẹ̀ mo sì lágbára. Ìlú kan nígbà tí gbogbo wàhálà àwọn Ìjẹ̀ṣà rọra iná fi fà pé ńgbà wọn fẹ́ lọ sí Òru Kírìjí tí Ògèdèngbé wọn èé sì ga torí àwọn wọn ní Ifẹ̀ tòní àwọn èèyàn fẹ́ kó tó di pé gbogbo wa ẹ̀jẹ̀ ń dà pọ̀ àwọn náà ga. Wọ́n wá fi gbé Òpílìkì wọ́n wá fi ràn sọwọ́ pé kó lọ pé Ògèdèngbé wá ẹni tá à ń pè l'Ópílìkì ni ẹni tí ò ga tó sanra tẹ́ bá sì fẹ́ kí Òpílìkì wọn máa ní ọ̀gárùn woko ẹyẹ torí pé kò ga yọ ọmọ garùn báyìí ni sẹ́yẹ ń bẹ́nu oko mi ẹni tí ọ̀bá ga wọn máa ń kì bẹ́ẹ̀. Àwọn tí ń jẹ́ alágbára lágbègbè inú látàgbègbè ilẹ̀ Ìjẹ̀ṣà lọ kèétí sí ìgbòmìnà ní tààràtàrà ńgbà náà torí kọ́ńpáàsì tí wọ́n gbé lé Ọ̀ràngún lọ́wọ́ ńlọrọ̀ gbòmìnà ti jáde ẹ̀rí ní sinẹ́tẹ̀ bá ráwọn bí Olóòṣà Agẹmọ àtàwọn míì
tí wọ́n bá gbé kinní yẹn lọ́wọ́ á pé mọ̀mọ́ ní ìbátẹ̀ ti wá fọ́tò ẹ̀ jáde tí ó ní bí ẹyẹ lórí ìmí àná yóò dàbí adìẹ báyìí ìmí yóò dàbí agogo lórí rẹ̀ ìmọ̀ ń yí compounds ni tí wọ́n máa fi wo ọ̀nà ògbó ìlà ń pè ògbó mọ̀nà lódì ìgbòmìnà ẹ jẹ́ gé kúrú ń bẹ ọ̀rọ̀ ń bọ̀ dídí ọ̀rọ̀ ń bọ̀ kẹmọ́ rò pé àwọn bàbá wo onímọ̀ sáyẹ́ǹsì wọn ò mọ ibi tí north wà wọn ò mọ ibi south wà wọn ò mọ ibi west wà àbí ok. àwọn yẹn wọ́n wá fún Ọ̀rànmíyàn nílẹ̀ lókè èdè john ni wọ́n ń jẹ́ Kàtúngà wọ́n wá wà lọ́yọ̀ọ́ tókè lábẹ́ Olówu kún lọ́wọ́ Olówu wá ń lo àwọn sójà rẹ̀ ń lo àwọn ọmọ ogun rẹ̀ ó fi ń gbalẹ̀ gbogbo ilẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ náà ó ti bọ́ ẹ rí i pé àwọn tó wà ní Kaduna wọn èé ṣe Haúsá àwọn tó wà ní Kaduna Òwu sì wá ní àlàálẹ̀ àlàjọ́ tó fi lọ dé Bọ̀ọ̀nù ó ní àwọn ẹ̀yà míì tí ń bẹ tí wọ́n lé Òwu padà Ilé Ifẹ̀ náà làwọn náà ti lọ wọ́n lọ pààlà pẹ̀lú Bọ̀ọ̀nù lókè ni torí Bọ̀ọ̀nù nígbà tágbára Bọ̀ọ̀nù lé táwọn náà di Kànúrì tán àwọn ilà àwọn òyìnbó bá àwọn náà ti lo oríṣiríṣi táìtù bá ṣe lo oríṣiríṣi táìtù nílé Ifẹ̀ wọ́n lo Mai wọ́n lo Búlálà wọ́n lo Dúnámà wọ́n tún lò kẹ́kọ́ tó wá di Ṣéhù Bọ̀ọ̀nù tí wọ́n ń lò lónìí àwọn sì ní bẹ́rìbẹ́rì wọ́n sì ti lo kápítà àwọn tí ń jẹ́ Kúkàwà Sani Abacha Bọ̀ọ̀nù ni wọ́n bẹ́rìbẹ́rì ni wọ́n bẹ́rìbẹ́rì àtàwa sì ní kankan náà jọ ni wá àwọn àtàwọn Bọ̀ọ̀nù kankan náà ni wá nínú ìtàn kò rújú lọ́dọ̀ tiwọn náà. Kíní wá ń lo sọ́jà Ọ̀rànmíyàn Olówu ó sì ń compensate ẹ̀ ọ̀tọ̀ ni tí bàbá gbé Odùduwà tó gbé kalẹ̀ fún Olówu rí gẹ́gẹ́ bí àǹfààní ńlá òdùrùkú torí Olówu tó jẹ Olówu Akíjọbí ìlọ́jẹ kẹ́yìn níbi tí wọ́n tó sáwá lápá àṣàlẹ̀ kó tó di wípé wọ́n wá lọ sílẹ̀ Ẹ̀gbá lónìí ló ń bá ń rí ló wá ń lo àwọn ọmọ ogun ẹ̀ títí bí nǹkan bá fẹ́ rí yóò padà lọ sílé Ifẹ̀ ìlọ̀rọ̀ ń bọ̀ òdìdí ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ torí mo máa ń sọ pé onímọ̀ gbọ́dọ̀ sọ gbogbo ohun tó bá mọ̀ torí ìjọ tí wọ́n bá béèrè wọ́n ti jókòó nísìnyí wọ́n máa gbọ́ tàn ṣùgbọ́n ẹgbàfẹ́ tó lọ́n bá gbà fún gbogbo àwọn tó ń takò wa àtàtàn láwọn ń sọ gbogbo tẹ́ ń sọ náà 95% níta àti sọ náà ni èmi náà sì kọ́ Ọlọ́run ọba ni a sì láwọn àgbà ń wájú rẹpẹtẹ tá à ń forí balẹ̀ fún tá à ń wárí fún. Ọ̀yọ́ tó ń wá wà níbi tá wà ń bẹ̀ wọ́n fún wa ní àsìkò Kàtúngà lápá òkè odò Ọya ni gbogbo òtàn náà lọ́gbà pé bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wà. Ọ̀rànmíyàn sì ní ọmọ tó ju Àjàká lọ ní Òkò ìgbà tí wọ́n padà sísàlẹ̀ orúkọ ọmọ ni wọ́n fi sọ bí tẹ́ ń wà ní Òkò àtúpè lọ́yọ̀ọ́ ke àìtí ìpè lọ́yọ̀ọ́ Òkò la tó pè. Ìgbà wàhálà dé tí Olówu sì ń kílèmù wípé wọ́n máa gba royalty lórí ilẹ̀ ibi tí wọ́n wà wọ́n máa gba royalty tó mú Àjàká tó mú tìmọ́lé tí wọ́n fi wá sísàlẹ̀ ibi tí Àjàká dúró sí orúkọ tá a tó pe ìlú náà ní Àjàká kò sí ìsìn tí ń jọyọ̀ Àjàká náà lọ tẹ̀bẹ̀ lẹ́yìn ní Ṣàngó ìlọ́lọ́ gba Kòró lọ́wọ́ ọmọ ọba Ṣakí
kò sí ìtítí ń jọyọ̀. Nígbà Ṣàngó lọ tán wọ́n tún gbé padà sí ọwọ́ Àjàká, ibẹ̀ náà wọ́n wá ń lò. Títa Àjàká yìí ni wọ́n wá lò títí àjọba bíi 8 ń bẹ. ẹ jẹ́ n wò kí n má bàa sí gbé mo kọ orúkọ àwọn ọba wọn, ó ti ẹ̀ tó bẹ́ẹ̀ náà ká wo inú ìwé látàárọ̀ níbo mo kọ orúkọ àwọn ọba wa ń sí àwọn 8 mo kọ kí n má bàa gbàgbé mo kọ orúkọ àwọn ọba 8. Ọ̀rànmíyàn, Àjàká, Ṣàngó, lẹ́yìn ìgbà Ṣàngó lọ Àjàká tó padà. Àgànjú wá, Kórì wá, Kórì lápapà sọ ohun di òòṣà. Kórì ewé mọ́páyà mi lẹ́kún, òrìṣà ewé mọ́páyà mi lẹ́kún, oúnjẹ 6. Tàbá lẹ́yìn náà Olúàṣó wá. Olúàṣó ló wá bí Onígbògí. Onígbògí Àjàká náà ló náà jẹ sí. Àjàká là ń pè kápítà ńgbà náà, kò tí sí tí àti ìpè lọ́yọ̀ọ́. Ibi tọ́rọ̀ Ọ̀yọ́ ti wá dé ní. Onígbògí ìgbà tó ń jọba, ìyá rẹ̀ ọmọ Ọ̀tà ni, ìlú ìṣẹ̀ǹbáyé Ọ̀tà tó ṣe pé Ọ̀tà òun náà nítàn méjì lórí. A lè fẹ́ pè nítàn 3 gan lónìí. Ìtàn àkọ́kọ́ ni pé àwọn ìyá mi Ọ̀pàkí, Ọ̀làkí, Alágógódẹ, àwọn ìyá wọn tẹ ìlúbìnrin, àwọn ni wọ́n tẹ Ọ̀tà. Lẹ́yìn tó ti lé lẹ́gbẹ̀rún ọdún bíi 2. Àwọn àgbà wàhálà ló sì ṣẹlẹ̀ lọ́jà Ìgbòmẹ̀kùn níbi táwọn ìyá ti ń béèrè apátẹ́ ti ń béèrè ọkàn, wọ́n wá lé wọn. Ilà wọn fi wá lọ tẹ Ọ̀tà, wọ́n wá ń bẹ́ẹ̀ wọ́n ń dá ọjà wọn ná, làwọn lọ lọ́jà ẹlẹ́yẹ. Tẹ́ ẹ bá ń gbọ́ ọlọ́jà ẹlẹ́yẹ, àwọn wọn ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀rúnmìlà ńlọ́wọ́ á tù wọ́n ló ń lọ bá Èṣù. Èṣù wo ṣé ọ̀dàrà ni, àbí láàlú, àbógiri òkò, àbí ìlàrẹ́ lọ́lọ́ bẹ́ṣù. Ìwọ́tọ̀ ọlọ́ọ̀mọ̀tà wá sọ Èṣù tó ń jẹ́ o lọ́wọ́ á kọ́ Ọ̀rúnmìlà tó nígbà táwọn ìyá ń lọ Èṣù ló ṣe wọ́n lálejò ní wọ́n sì fún láṣẹ, ìdáṣẹ ń bẹ lọ́wọ́ tó lè rí àfẹ́ tó bá yọ̀ǹda fún ló wá sọ tó bá fẹ́ ra àwọn ìyá báyìí. Ọ̀rúnmìlà sì lọ ábíwá pẹ̀lẹ́. Tẹ́ ẹ bá lọ wo oríkì Ọ̀rúnmìlà, bàbá kúkúrú òkè ìgẹ̀tì, short people làwọn tó jẹ́ pé wọ́n originate, ẹnìkan tó ga láàrin wọn ńlọra ń fẹ́ ó lélẹ̀ orí òkè. Ló ń wá lọ nígbà ọlọ tó tù wọ́n ló fi wá bá wọn dọ̀rẹ́, ló fi fẹ́ nínú wọn. Àwọn ìyáládé tí wọn Ọ̀rúnmìlà gẹ́gẹ́ bí ọba, ilé ìgbàtà àfáà mi kan sọ̀rọ̀ dání pé Ọ̀rúnmìlà kìí sọ̀rọ̀ àgbà tí ó mọ̀tàn ọba ní Ọ̀rúnmìlà. Ìtàn wọn ti kọjá ìgbà àwọn Odùduwà. Àti rínú àwọn ànábì Ọlọ́run náà tó jẹ́ ọba, bá àmọ́ gbogbo ẹ̀ àrí Dáúdà David, bá àmọ́ gbogbo ẹ̀ àrí Solomon Sulaiman. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọ̀rúnmìlà ṣe rí, òjíṣẹ́ ni, ọba ni. Lọ́wọ́ afẹ́ bí ìgbà tí Solomon náà fẹ́ Queen Seba Balikisu tó ṣe pé abara méjì. Bẹ́ẹ̀ bá pe Balikisu lájẹ́ ó tó bẹ́ẹ̀. Dọ̀là náà lájẹ́ rẹ̀ sì ń ṣiṣẹ́ dò ní dọ̀là ní ṣiṣẹ́, ẹ lọ sókè ẹ̀rì wọ́n sọ fún yín tí mò ń sọ. Tọ́lá ìran àjẹun lónìí. Tẹ́ bá lọ wọnú tẹ̀fsírì Ibn Kathir, ẹ̀rí pé ní ayé Al-Qur'an ìgbà tí Ànábì Sùláímánì ni wọ́n lọ gbága rẹ̀ wá, wọ́n wá tẹ́ gíláàsì sórí omi, ìwà ń ka aṣọ lẹ́sẹ̀. Ibn Kathir ló wá ṣe tẹ̀fsírì gbà Sùláímánì fẹ́ kí wọ́n wo ẹsẹ̀ láti orúnkún dé ẹsẹ̀ ẹranko àgbẹ̀yìn lónìí. Tọ́lá bàrà méjì ni. Ẹ bá ṣe táwọn bàbá wá sọ pé mú ń bẹ kíní kan bẹ, ẹ̀yìn àfáà lílẹ̀ ìdẹ́jà inú tíra àti wà náà láti rí yun. Gbogbo yóò sì takò pé Balikisu ìyá rẹ̀ ní o, bàbá rẹ̀ ní ìkan èèyàn, ìka àlìjàn ló ní. Apá kan ẹ̀fún, apá kan èdè.
sẹ́ni tó takò. ilẹ̀ Ọ̀rúnmìlà wá fi wá lọ sí Ọ̀tà tó wá fi wá ní wọ́n bímọ ọmọ Ọ̀rúnmìlà wá ń jọba adé wá ń kúrò lọ́wọ́ obìnrin ó ń bọ́ sọ́wọ́ ọkùnrin. lẹ́yìn lọ̀rọ̀ Ògúnfúnmi nírè Ọlọ́fin dé kìí ṣe pé bóyá láti ilẹ̀ náà àwọn Àwórì wọn wá ní Ọ̀tà Ọ̀rúnmìlà àwọn ìyá ló ní Ọ̀tà látara Ọ̀rúnmìlà wọn ti ní ọmọ ọkùnrin. Ọ̀rúnmìlà ṣe ti mọ̀ pé onífá ni Ọ̀rúnmìlà ńlọ wá jẹ́ wípé ó wá lọ nígbà tí Onígbògi Aláàfin Onígbògi jẹ ìyá rẹ̀ wá jẹ́ ọmọ Ọ̀tà òun wá gbọ́ wọ́n lọ́mọ mi Onígbògi ti jọba o ló bá gbéra ń lọ sọ́tà ó ń lọ sọ́yọ́ àti ìmọ̀ pé lọ́yọ́ ń gbà náà Àjàkálà ń pe kápítà ṣùgbọ́n nígbà tá a bá kọ ìta abá náà làwọn ọmọ fi pé gbogbo ìlú bí ìgbà tá à ń sọ ọ̀tàn Ìbàdàn tòní ni àní sọ pé àwọn tó ti ń lò tẹ́lẹ̀ àwọn Ẹ̀gbá ni tẹ́ bá dábẹ́kúta bàbàdàn ń bẹ̀. ló bá dọ̀yọ̀ ó lóun mú un wá kìí ṣe pé wọn ò mọ Fálọ́yọ̀ Ifá wà káàkiri àmọ́ kìí ṣe ẹ̀sìn nílẹ̀ Yorùbá wọn accept ẹ gẹ́gẹ́ bí religion wọ́n fẹ́ kí wọ́n sọ di religion tó pé ìjọba gbọ́dọ̀ bu ọwọ́ lù gbàm àfẹ́ kí wọ́n gbà ńgbà wọn ka gbogbo nǹkan àwọn gbàgbà àwọn gbà wo ló bá di bí èkùrọ́ lẹ́wàá máa dé mọ́nú àwo lámọ̀ bọ́ tá a bá ṣètò sọ tí ń jáwo ní ìṣẹlòmíràn rò páwo òyìnbó ni àwo tí Yorùbá náà láwo tiwa amọ̀ ni wọ́n fi máa ń ṣe wọ́n bá kọ́ ẹkún ni wá ń sun tó fẹ́ padà sí Ọ̀tà ló fi wá dé Adó odò kìí ṣadó tèkìtì o Adó odò nípínlẹ̀ Ògùn. kí ló dé tẹ́ ẹ fi ń sun ẹkún wọ́n kọ̀ mí nílùú ni kí ló dé báyìí èmi ò lágbára gbogbo tó béèrè ó fún níwọ̀nba tó fún un. ìyá padà sí Ọ̀tà ń lọ jẹ́ pé lẹ́yìn gbà tí wàhálà wá dé tí wọ́n gbà á padà sí láyé Aláàfin Ègúngún Ojúkọ ni iná fi wá ránṣẹ́ lọ sọ́tà láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ nígbà tẹ́ẹ̀ ti gbà ìyá ti jáde láyé ṣùgbọ́n ìtọ́sọ ohun tí ìyá fi ilẹ̀ ní pé ẹ lọ sí Adó ló ṣe pé láti ìlú Adó wọn ti mú Ifá padà wá sí Ọ̀yọ́ àti tìjọba 10. wọn ò wá gbafá Onígbògi ò gbafá ìlà wa àtàwọn sẹ́mọ̀ yí pé àwọn Òwu àwọn náà ti fọ́ níbi tó ń lé méjì bá ti ń jà àlejò ní òlòlẹ̀ wọn àwọn Òwu àwọn náà ti fọ́ àṣẹ ti wá bọ́ sọ́wọ́ àwọn àṣẹ́kùbà àwọn tó wá ń lólẹ̀ ẹbẹ̀ là ń pè láwọn lè ń pe àwọn Núpé. ẹ má bínú mo fẹ́ wọlé sórí TikTok padà ni ẹ má bínú fún mi ìṣẹ́jú díẹ̀ ká wọlé sórí TikTok ọ̀dà àgbàdì fẹ́ padà sórí TikTok. àwọn ti fọ́ àwọn wọn wá ń bẹ̀rẹ̀ sí ní àṣẹ́kùbọ̀ ọjà tí Òwu àti àwọn Aláàfin jọjà àwọn lè pé wọn á gbé wọn ṣẹ́gun nígbà wọn ṣẹ́gun ayaba Onígbògi ọjọ́ mọ̀ bàrùbá àwọn bọ̀gùn lọ́wọ́ sá lọ sílẹ̀ wọn nígbà wọ́n fọ́ Àjàkà tó jẹ́ kápítà wọn. wọ́n sá lọ ọbẹ̀ ibẹ̀ wọ́n wá wà òun kú síbẹ̀ lẹ́yìn ẹ̀ lọ́mọ Òfìràn wá dìde ọmọ Òfìràn ìlò ń wá dìde lólóhùn ó lọ tẹ òun fẹ́ kó wọn padà sí Àjàkà ó ń lọ Onóòdé kọ̀dọ́n tó fi kú wọ́n ń gbókù rẹ̀ lọ. Ègúngún Ojú wá jọba òun náà lọ pé Àjàkà làwọn ń lọ wọ́n wá débì kan tí wọ́n bá sì ń lọ rẹ̀ pé rò pọ̀ àwọn míì ọmọ ìjọ ẹ̀wọ̀n gbogbo bí táwọn èèyàn ti sá lọ wọ́n máa pè wọ́n
à ń lọ ni a fẹ́ padà lé ní o ààbò ti wà o àwọn èèyàn wọn ó tún dúró wọ́n pàgọ́ wọ́n lè lóṣù 3 wọ́n lè lóṣù 6 wọ́n lè lọ́dún kan básìkò bá ṣe gbà wọ́n sí ó tó fi káwọn èèyàn jọ tí wọ́n fi máa lọ. ìní òwìwí ẹyẹ òwìwí ńlá àtẹyẹ ìgbò ńlá torí pé pípé ó ló wìwí àtẹyẹ ìgbò abẹ́ igi tí Aláàfin wá jókòó sí wọ́n ti wá ń jà gbìdìgbìdìgbìdìgbìdìgbìdì wọ́n jà bọ́ọ̀lẹ̀ Aláàfin ni ẹ fi wọ́n lẹ̀ ẹ mọ́ làwọn nígbà wá jà sáà nìkan pé àwọn ọdẹ ẹ̀ta wọn lọ́fà wọ́n ta ọfà wọ́n pa àwọn méjèèjì wọ́n sì bò wọ́n mọ́bẹ̀ a jẹ́ pé a tẹ ìlú sí bí ibi tẹ́ wá tẹ ìlú sí látara orúkọ ẹyẹ láti wá sọ orúkọ láfi wá pè orúkọ ẹyẹ náà láfi wá pè ní Ọ̀yọ́ Ìgbòho òwìwí òwìwí ìní jẹ́ Ọ̀yọ́ ẹyẹ òwìwí láfi wá pè ní Ìgbòho Ọ̀yọ́ Ìgbòho wọ́n wà ń bẹ́ẹ̀ kó tó wá di ayé Ògbólú Àbípa ṣe mọ̀ pé wọ́n ní mission páwọn fẹ́ padà sí Àjàká ni ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ti wà ń bẹ̀ àjọba bíi 4 ń bẹ̀ ṣe Ajíbóyèdé jẹ́ ń bẹ̀ ọba 4 la jẹ èyí ń worúkọ àwọn ọba tá a jẹ́ ń bẹ̀ torí ibi tá a tẹ́ sí Ọ̀yọ́ sí tó wá di Ọ̀yọ́ Ìgbòho tó di ìlú Ìgbòho lónìí ẹ̀rí pé tá a bá fẹ́ pè gan Ìgbòho la máa ń wí á pàrọ̀jẹ àtúní pé hí tó wà wájú yun ai Ìjú Sànyà ní ń jẹ́ lágbègbè ń jẹ́ nípìnlẹ̀ Ìjú Sànyà ní ń jẹ́ wọ́n wà ń bẹ́ẹ̀ tó wá di pé Àbípa tó jẹ́ Ògbólú Àbípa Ògbólú táwa pàwá sọ di ọba mọ́rọ̀ kò ti sọ nínú Ọ̀yọ́ Empire ìgbà tóun wá fẹ́ gbòògbà mission àwọn baba ńlá wa ni pé ká padà sí ibi tá a ti wá ní Àjàká táwọn Ọ̀yọ́ Mèsì ọ̀fẹ́ kí wọ́n lọ tí wọ́n lọ kó àwọn èèyàn kí wọ́n máa ṣe bí ọ̀rọ̀ ìyún bí ìwìn ẹ padà kò sáyè tí wọ́n fi wá gbé àwọn ọdẹ tí wọ́n gbé dìde àwọn akọni ọdẹ àwọn náà ní 3 nu wọn náà làwọn èèkàn tẹ́ ń wò ní Ìgbòho dòní Ọ̀yọ́ Ìgbòho ní ń jẹ́ la fi wá gbé wọn jẹ nígbà wọn wá gbàbẹ̀ tán ṣe mọ̀ pé ibi tá a wà àti ti fóònù ló kọ míì àti lo Kàtúngà àti lo Kòró àti lo Òkò àti lo Àjàká àti wá bẹ̀rẹ̀ sí ní pé bíi ní àwa forúkọ ẹyẹ méjèèjì sọ ẹyẹ Ẹ̀gbò àtẹyẹ Òwìwí tó ń jẹ́ ẹyẹ Òyó àwa ti fi sọ. nígbà wọn wá pà wá mú ọ̀rọ̀ ní Àjàká tó jẹ́ kápítà àti tẹ́lẹ̀ àwọn èèyàn tẹ́ni wọ́n máa pretend bí ọ̀rọ̀ tí wọ́n wá débẹ̀ la wá fi ń pe ibẹ̀ ní Ọ̀yọ́ ọ̀rọ̀ ibi tí wọ́n ti kó kí wọ́n tó lọ bẹ̀ à ń pè ní Ọ̀yọ́ Ìgbòho kí wàhálà ọmọ bá wá dé kábà lé dàmọ̀ ẹja Ọ̀yọ́ kù lára ti lẹ́yìn ó tún pẹ́ o wọ́n tó ti jọba bíi 4 bíi 5 ẹja Ọ̀yọ́ kù lára ti Ìgbòho kó ọmọ jẹ́ Ìgbòho pọ́nbélé eléyìí ẹja ọ̀rọ̀ kù lára rẹ̀ kọ́ mọ́ jẹ́ Ọ̀yọ́ ọ̀rọ̀ ní jẹ́ ibi tí ọ̀rọ̀ tó Àbípa elóko wa dé Ọ̀yọ́ ilé ṣùgbọ́n kìíní là ń pè tẹ́lẹ̀ Ọ̀yọ́ Ègúngún Ojú ńlọ́lẹ́mù tí ń jẹ́ Ọ̀yọ́ Aláàfin Ègúngún Ojú ló lẹ́mù tí ń jẹ́ Ọ̀yọ́ látẹ̀rẹ̀ ayẹyẹ méjì tí ń jà bí àwọn ìtàn àwọn tó ní nǹkan akùnyùngbà lọ́yọ̀ọ́ bí wọ́n ṣe sọnù bí àwọn professor of history bí wọ́n ṣe gbé kalẹ̀ nu bí Rẹfẹsàmẹ Johnson tó lọ bá wọn tó nìtàn tó sì sọ pé òun gbàtàn lẹ́nu wọn bó ṣe sọnù ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ àtàndá ìtàn ilẹ̀ ẹ̀rẹ́ ó fọwọ́ sí bí wọ́n ṣe sọnù tó ẹ ń bá wá ní bẹ́ẹ̀ kọ́ wọ́n èrì tiẹ̀ jáde kárí kìí ṣe mọ́fẹ́nu sọ tọ́ka sí ìwé Professor Tóyìn Falọlá ló sọ ní o inú ìwé ọ̀jọ̀gbọ́n Akínjọ́gbìn ní o nínú ìwé Sàbúrì bí ọ̀bá kú ní o J.A. Àtàndá ní o
Ògúntúnmísì ni o, gbogbo àwọn àgbààgbà bẹ́ẹ̀ mú wá níbo ló ti rí. Ẹ dákun tá a bá ń gbọ́ tẹ̀já mọ́ farabalẹ̀ oríṣiríṣi làwọn èèyàn ọmọ sọ kìí ṣe pé ńgbà tí máa sọ tí máa sọ pé ọ̀nà bòmí inú ọ̀nà bòmọ́mọ́ tí mò ń sọ. Ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi, ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. Mi mọ́ṣẹ́ carpentry bẹ́ẹ̀ ní ìfagì yìí kò lè dánwò, ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. Mi mọ́ṣẹ́ tailoring bẹ́ẹ̀ ní ìgasọ̀ kò lè pé, ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. Mi mọ káràkátà bẹ́ẹ̀ ní ìwàsọ ọrọ̀ ajé, ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. Mo sọ pé mo dé lódì mọ́lẹ̀ o, mo dé lódì mọ́lẹ̀ o. Ayé ti gbọ́ tàn mí yàtọ̀, mo dé lódì mọ́lẹ̀ o. Bákan náà ẹ má bá mi búyàn. Táwọn èèyàn bá ń bú wa, tí wọ́n bá ń kọlù wa, ẹ má bú wa, èébú òṣò lára wa, èébú èso. Ẹ rántí pé àwọn ọmọdé ń gbọ́ tàn wọ́n ń kẹ́kọ̀ọ́, àwọn àgbà ń kọ́gbọ́n, àwọn ọba ń kọ́gbọ́n, àwọn olóyè làwa ń bá sọ̀rọ̀. Ẹ má bá ń búyàn o, ẹ má bá ń búyàn o, torí pé kìí ṣe pé nìkan ló ti lájà bá sí ìta àbọ́ba kan àbíjòyè kan àbí olówó kan àbí kinní kan. Tó bá di ọjọ́ 10 oṣù keje tá a máa mú 2025 yìí, ìnìtàn Yorùbá máa pọ́dún 15 tá a ti bẹ̀ lórí Facebook. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ má bá ń búyàn o, a ṣàyẹyẹ ọdún 15 a ṣe rí láti 1 to 15 a ṣe, àwa lè gbé o, a shift sí bíi December sí January pẹ̀lú ògo Ọlọ́run. A ṣe pẹ̀lú ògo Ọlọ́run torí ó tó bẹ́ẹ̀, ó tó bẹ́ẹ̀, ó tó bẹ́ẹ̀. Mo dé lódì mọ́lẹ̀ o, mo dé lódì mọ́lẹ̀ o. Ayé ti gbọ́ tàn mí yàtọ̀, mo dé lódì mọ́lẹ̀ o. Bí wọn náà bá dẹ̀ fẹ́ darapọ̀ báwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ìtàn Yorùbá, o lè kàn sí mi lórí 0x0 lórí WhatsApp 23687432. àwọn táwa lórí Facebook àmọ́ rí òǹkẹ́rọ mi bẹ́ẹ̀ tí ń lọ. Ojúṣe gbogbo ayé láti gbé ìtàn Yorùbá lárugẹ. Mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe tá a fi ní Starlink, ẹ̀yin tá a tó ṣe tá a fi ra solar generator láti lè máa fi power rẹ̀ àpadà sí ibú àpadà sí ìgbà abú kò ní bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tá a ṣe ṣàdé náà wá tá a wo kò sí ní tó kéré, ẹlòmíì lè ní 500 naira rẹ̀ owó ni. Kódà bá ṣe gbórí OP lọ fẹ́ sẹ́ndì ẹ̀ sí lórí fóònù nọ́mbà mi náà ní 08023687432. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ìtàn Yorùbá ò ní parun. Mo dé lódì mọ́lẹ̀ o, mo dé lódì mọ́lẹ̀ o. Ayé ti gbọ́ tàn mí yàtọ̀, mo dé lódì mọ́lẹ̀ o, mo dé lódì mọ́lẹ̀ o, mo dé lódì mọ́lẹ̀ o. Ayé ti gbọ́ tàn mí yàtọ̀.